Aláròyé máa wí o. èyí lohun tójú wa rí lákàtà àwọn ajínigbé. ṣé òwe Yorùbá ló sọ pé ẹni tí ó ròyìn ogun onítọ̀hún kò ní bá ogun lọ? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí fún àwọn tíṣà àtàwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́ níbi táwọn agbébọn wọ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọ́n sì jí àwọn ọmọ iléèwé àti olùkọ́ 56 láti iléèwé Community Grammar School Ẹ̀sìnẹ̀lẹ̀, LA Primary School Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Baptist Nursery and Primary School Yàwọ́ta kó wọgbó lọ. Látìgbà náà ni ara kò ti rọ okùn tí kò rọ adìyẹ, tí wàhálà ńlá gba gbogbo ìlú, tí ọkàn àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jí gbé yìí kò sì balẹ̀. Ẹ̀rù náà pọ̀ sí i nígbà tí wọ́n bẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ iléèwé náà, alàgbà Michael, lórí bí ìgbà tí èèyàn bẹ́ ajá fún Ògún. Èyí ló sì mú ẹ̀rù burúkú ba gbogbo èèyàn tí wọ́n sì ń gbàdúrà pé kí ohunkóhun má ṣe àwọn akẹ́kọ̀ọ́ tí ọmọdé pọ̀ nínú wọn àti àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ olùkọ́ wọn. Bẹ́ẹ̀ làwọn aráàlú ń pariwo pé kí ìjọba fún wọn ní ohun tí wọ́n ń fẹ́ kí wọ́n lè fi tú àwọn ọmọ náà sílẹ̀, tí ìjọba náà sì sọ pé àwọn ò ṣetán láti dúnàádúrà pẹ̀lú wọn nítorí níṣe ni ọ̀rọ̀ wọn kò ní dàbí ewúrẹ́ tó tẹnu bọ iyọ̀ tí kò sì ní fẹ́ ṣíwọ́ níbẹ̀ mọ́. Wọ́n ní bí wọ́n bá fi lè fún wọn lówó àtàwọn nǹkan míì tí wọ́n ń béèrè, bí wọn yóò ṣe wá máa kó àwọn ọmọ iléèwé bí ẹni kó òròmọdìyẹ lẹ́yìn ìyá rẹ̀ nìyí. Ṣùgbọ́n ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù keje ọdún 2026 yìí, ìròyìn ayọ̀ gba ìgboro kan pé wọ́n ti rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà gbà padà. Ó ní ìdùnnú bá ṣubú lu ayọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. Oníkálùkù sì ń jó jàgínníyòdò pé àwọn èèyàn náà mórí bọ́ lọ́wọ́ ikú tí ìbá pa wọ́n, nítorí ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sí ajá tó relé ẹkùn tó bọ̀, àfi kéèyàn kí ikú oríire. Ọ̀sán ọjọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù keje yìí ní iléeṣẹ́ ológun ilẹ̀ wa tó kó àwọn èèyàn náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tẹ́lẹ̀ fáwọn lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé lọ́wọ́. Ẹnu kò gba ìròyìn sí lọ̀rọ̀ náà nígbà tí àwọn oníròyìn bẹ̀rẹ̀ sí tàkòtò ìbéèrè sí ọ̀gá àgbà iléèwé tó wà láàrin àwọn tí wọ́n jí gbé náà. Bí wọ́n ṣe ń béèrè ni abilékọ Rachel Alamu ń dá wọn lóhùn. Ẹnu ọlọ́fà láti gbọ́mọta lọ̀rọ̀ náà. Èyí làwọn ohun tí obìnrin yìí sọ fún àwọn oníròyìn nípa ohun tí ojú wọn rí nínú igbó, bí wọ́n ṣe sọ ìrètí nù àti bí Ọlọ́run ṣe padà jẹ́wọ́ ara rẹ̀ tó kó wọn jáde nínú pàkúté ikú yìí. Nígbà tí obìnrin ẹni ọdún 66 yìí ń ṣàlàyé nílé ìjọba Ọ̀yọ́ nílùú Ìbàdàn nípìnlẹ̀ Ọ̀yọ́, ó ṣàlàyé báyìí pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yọ wá jáde nínú ìgbèkùn àwọn ajínigbé yìí o. Lọ́jọ́ 15 oṣù karùn-ún ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ọjọ́ Friday tá a bẹ̀rẹ̀ dáadáa kó tó di ọjọ́ wàhálà àti ìpayín keke tá a sì wà nínú igbó fún odindi ọjọ́ 66. Ohun tí ojú wa rí kì í ṣe kékeré rárá. Nígbà tí wọ́n kọ́kọ́ mú wa, wọ́n kó gbogbo wa lọ sínú igbó kìjikìji. Mọ́tò mi ni wọ́n kọ́kọ́ fi kó wa dé ibì kan tá a ti rí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti olùkọ́ wọn tí wọ́n ti jí kó. Láti bẹ̀ láti rìn fún bíi wákàtí kan kó tó di pé wọ́n kó ọ̀kadà wá. Ọ̀kadà bíi 10 ni wọ́n kó wá tí wọ́n fi kó wa, tá a sì rin ìrìn àjò bíi wákàtí 4 nínú igbó tí àwọn ajínigbé yìí mọ ọ̀nà ibẹ̀ dáadáa. Níṣe ni wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó ń bani lẹ́rù tó sì lè da omi tútù sí ọkàn wa fún wa nígbà tá a kọ́kọ́ débẹ̀. Wọ́n ní ìjọba ti gbàgbé wa síbi tá a wà yìí o, àti pé wọn kò ráàyè tiwa. A ti sọ ìrètí nù lásìkò kan pé bóyá la máa jáde nínú ìgbèkùn náà, ṣùgbọ́n a tún mú ọkàn le pé Ọlọ́run máa yọ wá kúrò níbẹ̀. Ìgbà kan tiẹ̀ wà tí wọ́n sọ pé ìjọba ti pa wá tì, ọ̀rọ̀ wa kò sì sí nínú èrò wọn mọ́ rárá. Ṣùgbọ́n a fìgbàgbọ́ wa sínú Ọlọ́run pé ó máa kó wa yọ nínú ìgbèkùn náà. Nígbà tá a jáde la tó mọ̀ pé ọ̀pọ̀ aráàlú ni ọ̀rọ̀ wa jẹ lógún. Ọjọ́ kejì tí wọ́n kó wa nígbèkùn yẹn ni wọ́n pa ọ̀gbẹ́ni Michael, tí wọ́n sì pa Díákónì ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹfà, ìyẹn ọjọ́ 7 oṣù kẹfà ni wọ́n pa á. Wọ́n ṣe eléyìí pẹ̀lú èrò pé pípa tí àwọn pa wọ́n yìí yóò mú kí ìjọba lè dáhùn sí ọ̀rọ̀ àwọn kí wọ́n sì fún àwọn lóhun tí àwọn fẹ́.
níṣe ni wọ́n ń lu àwọn ọmọ kéékèèké tó wà láàrin wa, wọ́n fẹ́rẹ̀ẹ́ lù wọ́n pa nítorí wọn ò kì í fẹ́ gbọ́ igbe wọn rárá, nítorí wọ́n mọ̀ pé bí àwọn ọmọ yìí bá ń sunkún ó ṣeé ṣe kí àwọn tó bá wà nítòsí gbọ́ igbe wọn kí wọ́n sì tipa bẹ́ẹ̀ mú àwọn. Níta gbangba nínú igbó ni wọ́n kó wa sí. Bí òjò bá ń rọ̀, bí òòrùn sì ń ràn, orí wa ló máa ń wà. Àwọn ọkùnrin tó jẹ́ olùkọ́ ni wọ́n tún jìyà jù lọ́wọ́ àwọn ajínigbé yìí. Níṣe ni wọ́n so ṣéènì mọ́ wọn lẹ́sẹ̀ tí wọ́n sì so wọ́n mọ́ igi tí wọ́n sì fi aṣọ di ojú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì wà títí tí wọ́n fi tú wa sílẹ̀. Gbogbo ìgbà ni wọ́n ń kó wa kúrò ní ibi tí a wà nígbàkúùgbà tí wọ́n bá ti fura pé wọ́n ti mọ ibi tí a wà. Èyí ló fi jẹ́ pé tòrutòru la máa ń rìn nígbà tí wọ́n bá fẹ́ kó wa kúrò ní ibi tá a wà. Àwọn ajínigbé yìí ni wọ́n máa ń gbé àwọn tó bá kéré nínú àwọn ọmọ yìí, àwọn yòókù yóò sì máa fi ẹsẹ̀ rìn ìrìn tó máa ń bẹ̀rẹ̀ ní nǹkan bí aago 7 sí 8 alẹ́, a sì lè rìn tó bí wákàtí 3 sí 4. Bẹ́ẹ̀ làwọn ọmọ yìí máa ń ṣubú bí wọ́n ṣe ń rìn lọ. Èyí lẹ fi rí oríṣiríṣi àpá tó wà lára wa nítorí kí wọ́n má bàa fura sí wọn. Nígbà tó ń sọ irúfẹ́ ìyà tí wọ́n fi jẹ wọ́n síwájú sí i, Abilékọ Àlàmú ní wọn ò ṣe ẹnikẹ́ni nínú àwọn ṣàkàṣàkà lórí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀. Ó ní wọn ò tiẹ̀ fi irú ẹ̀ lọ ẹnikẹ́ni nínú àwọn. Bẹ́ẹ̀ ló ní wọn kò fọwọ́ kan òun rárá. Ọ̀gá iléèwé yìí ní àwọn ọmọ kéékèèké ni wọ́n jìyà jù nítorí bí wọ́n ṣe ń sunkún. Àsìkò kan sì wà tí wọ́n fi aṣọ dí wọn lẹ́nu. Nígbà tó ń ṣàlàyé ipa tí ìṣẹ̀lẹ̀ náà kó lórí iṣẹ́ rẹ̀, arábìnrin Rachel Àlàmú ní òun kò tí ì lè sọ ohun tí ó máa ṣẹlẹ̀ o. Ó ní yóò gba ìgboyà ńlá gan-an kí òun tó tún padà lọ sí abúlé tàbí àrọ́kọ láti tẹ̀síwájú nínú iṣẹ́ olùkọ́ tí òun ń ṣe. Ó ní ọdún 4 ló kù fún mi láti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Ìfarajìn gan ni bí mo ṣe lọ síléèwé náà láti Ògbómọ̀ṣọ́ nítorí Ògbómọ̀ṣọ́ fúnra rẹ̀ jìnnà síbẹ̀. Ọdún 28 ni mo ti fi ṣiṣẹ́ tí mo sì ti fara mi jì gan láti máa lọ ṣiṣẹ́ níléèwé náà nítorí ó jìnnà púpọ̀. Nítorí ọ̀nà tó jìn yìí àti ohun tó ti ṣẹlẹ̀, mi ò tí ì lè sọ ohun tí mo máa ṣẹlẹ̀ o. Mo fẹ́ rí ọkọ mi ná. Nígbà tí mo bá délé ni mo tó lè ronú ohunkóhun míì. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyá, bàbá, ọmọdé àti àgbà, ọkùnrin, obìnrin lórílẹ̀‐èdè yìí, gómìnà àti ààrẹ orílẹ̀‐èdè yìí tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n kó ipa kan tàbí òmíì nínú bí àwọn ṣe jáde. Àlàmú ní ká má purọ́, àpá ti wà lára àti ọkàn wa, ṣùgbọ́n a gbàgbọ́ pé àsìkò yóò jẹ́ kó jiná. Bẹ́ẹ̀ la sì bá àwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn lásìkò làásìgbò náà dárò pé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò tù wọ́n nínú. Lórúkọ gbogbo wa la fi ń dúpẹ́ láti àárín gbùngbùn ọkàn wa. A mọ rírì gbogbo ohun tẹ́ ẹ ti ṣe láti rí i pé gbogbo wa jáde láàyè. Ẹ ṣeun, a dúpẹ́. Kí Ọlọ́run bùkún fún yín. Ká má gbàgbé pé ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ni ariwo gba ìlú kan pé wọ́n ti rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire náà lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé. Faith Adébọ́lá ló ka ìròyìn sétí ìgbọ́ yín fún Aláròyé.